bó tilẹ̀ jẹ́ pé olórí oko orílẹ̀-èdè yìí ìyún ẹni àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti yanjú ọ̀rọ̀ náà ó sì ti dá àlàáfíà padà sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó Lagos State House of Assembly, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìjà kan ó sì ń lọ láàrin abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó tó ṣẹ̀ṣẹ̀ dá padà sípò ẹ̀ Speaker Lagos State House of Assembly Honorable Mudashiru Ajayi Obasa àti igbákejì ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ kúrò ní ipò abẹnugan ìyún Honorable Mojísọ́lá Miranda tó sì ní ọ̀rọ̀ àwọn mọ́tò olówó iyebíye olówó ńlá tí wọ́n fẹ́ rà fáwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ìlú tó fẹ́ dá ìjà sílẹ̀ láàrin Obasa àti Mojísọ́lá Miranda. Bí ẹ kò bá gbàgbé, lọ́jọ́ 13 oṣù kìíní ọdún tá a wà yìí 13th of January 2025 ó ní àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó mẹ́rìndínlógójì 36 lawmakers ìní wọ́n máa yọ Obasa dànù kúrò nípò abẹnugan lásìkò tó wà ní ìlú Atlanta, Georgia lórílẹ̀‐èdè United States of America fún ìsinmi ráńpẹ́ tí wọ́n sì yan Mojísọ́lá Miranda tó jẹ́ igbákejì ẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. ọ̀rọ̀ yìí ló máa di wàhálà tó dá wuyewuye ńlá sílẹ̀ tó fi ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó lògbòlògbò tó sì jẹ́ pé gbogbo gbìyànjú àwọn àgbà ẹgbẹ́ APC ìpínlẹ̀ Èkó tó ń ṣàkóso ẹgbẹ́ èèyàn Governing Advisory Council GAC láti yanjú ìjà yìí ló ń já sí pàbó kó tó di pé Tinubu pàṣẹ wá látòkè wípé kí wọ́n dá Obasa padà sí ipò ẹ̀ nítorí pé bí ìdìtẹ̀ ìgbàjọba ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe wọ́n gbé nǹkan tó ńlá bẹ́ẹ̀ tó tóbi ńlá bẹ́ẹ̀ wọ́n gbé gbẹ̀yìn ohun tó ń jẹ́ bàbá òṣàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Èkó. Nínú ọ̀sẹ̀ tí a wà nínú èyí yan ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ní Tinubu tó pé gba àwọn aṣòfin náà èyí tí Obasa àti Miranda náà wà nínú ẹ̀ tó sì pé gbogbo wọn sí ilé ìjọba l'Àbújá tó bá gbogbo wọn sọ̀rọ̀ tó parí ìjà tó sì ní kí wọ́n lọ gba kámú o ká gba kádàrá ká sì máa bá ìgbésí ayé wọn lọ pé Obasa ni yóò ṣe abẹnugan wọn. ṣáò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ kan ó máa ṣe bí ọ̀rọ̀ láàrin Obasa àti Mojísọ́lá Miranda èyí tí wọ́n ló bí Obasa nínú gidigidi. ǹjẹ́ kí ni nǹkan náà? wọ́n ní ọjọ́ 23 oṣù kejìlá ọdún tó kọjá di 23rd of December 2024 ní àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó iná fòǹtẹ̀ lu ìwé tí Obasa kọ wípé òun fẹ́ ra mọ́tò tuntun fún gbogbo àwọn aṣòfin. a gbọ́ pé mọ́tò Toyota Fortuner SUV 25 àti mọ́tò Toyota Prado SUVs 10 ìní Obasa ìlú kọ ìwé ẹ̀pọ̀ ń fẹ́ rà ní bílíọ̀nù 7 náírà 7 billion naira tó sì jẹ́ pé ìlú Dubai lórílẹ̀‐èdè United Arab Emirates ìní ó ti fẹ́ kó àwọn mọ́tò náà wọlé, ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n yọ Obasa nípò lọ́jọ́ 13 oṣù kìíní ọdún yìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé níṣe ni Mojísọ́lá Miranda ìní ó gbé kọ́ńtrátì náà fún àwọn ọmọ Nàìjíríà pé inú Nàìjíríà ìnìkan ti gbé mọ́tò náà wá kó tún lè jẹ́ èrè fún àwọn ọmọ Nàìjíríà dípò òkè òkun tó ti fẹ́ lọ rárú mọ́tò bẹ́ẹ̀. a sì gbọ́ pé lẹ́yìn tí wọ́n kó àwọn mọ́tò náà wá bílíọ̀nù 5 náírà ìní gbogbo mọ́tò náà jẹ́ dípò bílíọ̀nù 7 náírà tí Obasa ló ń fẹ́ rà, èyí tó túmọ̀ sí pé bíi bílíọ̀nù 2 náírà ìní Mojísọ́lá Miranda ìlórí yọ kúrò nínú owó náà. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ yìí ó dùn Obasa gidigidi ó sì jẹ́ kí ọjà àárín wọn àti Mojísọ́lá Miranda kí ó tún lè sí i, ṣùgbọ́n a gbọ́ pé nígbà tó ti padà sí ipò abẹnugan báyìí yóò fagilé tí Mojísọ́lá Miranda ṣe tí yóò sì gbé àwọn mọ́tò tí ó kó àwọn mọ́tò náà èèyàn mọ́tò tí ó tóbi 45 wọlé láti ìlú Dubai lórílẹ̀‐èdè United Arab Emirates.